kò sí bí ọmọdé ṣe fẹ́ jẹ́ tágbà ṣe fẹ́ jẹ́ tí ò ní fún wọn ní kíni ọ̀rọ̀ àṣà ìkíni nítorí pé bí èèyàn bá jù ẹ lọ bó jẹ́ oṣù mẹ́fà àbò dójú kan ló fi jù ẹ lọ bó sì dójú kan parí náà ló fi jù ẹ lọ o nílò láti máa kí tọ̀wọ̀tọ̀wọ̀ nítorí pé Yorùbá kúndùn àṣà ìkíni kì í ṣe wípé torí pé o kí ẹni tó jù ẹ lọ lóṣù mẹ́fà àbọ̀ gbọdún kan lọ́wọ́ rẹ̀ ni kò ní jẹ́ kó gálẹ̀ àbí kò ní jẹ́ kó débi tó ń lọ àmọ́ kó ba lè bu ìkún wọ̀gàn fúnra rẹ̀ pàápàá ni tó òun mo ṣe sọ fún ìyẹn ayé òde èdè tá à ń pera wa ní Gen Z àní sọ pé torí pé lágbájá gbọdún méjì lọ́wọ́ mi gbọdún kan lọ́wọ́ mi mo lè sọ̀rọ̀ sí bó ṣe hù mo lè má kí kò kan ayé kò kàn mi my brothers and sisters ọkùn ẹ o nítorí pé kí ni ìkan tó bá gbìn báyìí ló máa ká ọjọ́ iwájú rẹ ló gbìn kalẹ̀ nítorí àwọn ọmọ rẹ ẹ má ṣe gbàgbé pé Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè Oyinmomo ni.